sabi wetin we carry for her. But we dey move closer before dem go sabi. I said they never know wetin we carry for body. But we dey move closer before dem go sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ kìnìún ló ló lajú. Ẹyẹ tó lórí kòtò bí àdó ọ̀pẹ̀jẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa, ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa, ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódùdúwà ga. Odùduwà kò bá lè gbé wá. Ọmọ Odùduwà ṣègìrì, ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀, ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí, ká wálé gba ògo ilẹ̀ wa, ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé, ká lè gbàdé adé adúláwọ̀, àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media àwa là ń gbé tó lárugẹ. Ètò tó pọ̀jù owó tí wàá máa ní. Kásá ẹgbẹ́ polówó ọjà wá kájé gbùgbà yín jẹ. Ètò tó pọ̀jù owó tí wàá máa ní. À ń gbé tó lárugẹ, à ń gbàsà lárugẹ. Ètò tó pọ̀jù owó tí wàá máa ní. News and sports ẹ máa rí gbọ́. Ètò tó pọ̀jù owó tí wàá máa ní. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké tantan. Koiki Media ọ̀rọ̀ lágbájúmọ̀ mi o, máa bá ṣẹ̀rẹ̀ lọ o. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá tata o. À ń gbádùn rẹ ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi, ṣẹ́yìn ló máa fi dìbò tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé mádémádé, ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ kájòjì ò gbọ́dọ̀ wọ̀, àjòjì tó bá wọ̀ bẹ́ẹ̀ á tẹ̀lé ní ẹbọra. Ẹ̀yin lọ máa náwó kóyìnbó tó dé, ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́ tún pọ̀ sí o. Koiki Media ṣàwa ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Àdáńtọ́ àtúnpèrègèdè. Koiki Media àwọn ní bàbá. Àwa là ń gbé tò lárugẹ, jẹ́ ká jọ gbọ́ o. Koiki Media àwọn ní bàbá. Àtúnjà fẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media àwọn ní bàbá. Ọmọ Oòduà ni wá o, tọkàntọkàn. Koiki Media àwọn ní bàbá. Ikú tó ṣe bí lébi òsì, àdìmú bàbá iyọ̀. Koiki Media àwọn ní bàbá. We bring you up closer to your doorstep. Koiki Media àwọn ní bàbá. Afẹ́fẹ́ tó ń fẹ́ òòtún kan ní oko lára ni. Koiki Media àwọn ní bàbá. Àpèrègèdè Olódùmarè ló fún wa ṣe. Koiki Media àwọn ní bàbá. Gbogbo ayé ẹ gbọ́, àwa ní bàbá o. Koiki Media àwọn ní bàbá. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. Koiki Media àwọn ní bàbá. Odùduwà lágbédá ní, òtítọ́ lágbédá ní. Koiki Media àwọn ní bàbá. A kì í sọ̀dálẹ̀, a kì í sóníkèéta. Koiki Media àwọn ní bàbá. Àdúró tán, a tún pèrègèdè. Koiki Media àwọn ní bàbá. Koiki Media we bring you up closer to your doorstep. Àwọn ní bàbá. Koiki Media is around. To give us latest. Is around o. Give us latest. Ladies and gentlemen, Ẹ mú kalẹ̀ sílẹ̀. Ẹ jẹ́ tí ẹ gbọ́ ètò tó kojú gbogbo. ladies and gentlemen, Ẹ mú kalẹ̀ sílẹ̀. Ẹ jẹ́ tí ẹ gbọ́ ètò tó kojú gbogbo. Koiki Media is around. To give us latest. Koiki Media. Hello, good afternoon, and happy Saturday, my people, my Yoruba nation people.
I wish everybody make a quick decision to do the mega rally and then rise up to defend your territory. Now, this is not the first time, this is not the second time that you've been hearing about these Fulani jihadist terrorists, mercenaries, supported by El Rufai, supported by Sultan of Sokoto, even supported by Professor Ango Abdullahi. Every one of the elders in the northern part of Nigeria, the elders, the governors, every one of them supported Buhari, and Buhari destroyed Nigeria. And now Buhari is now destroying the whole of Nigeria. We knew what happened before President Tinubu came in. Everybody was aware. They didn't want to give you the slot. They gave you the slot because of Yoruba Nation not going back. Now, everybody now has seen what is going on. And every one of you didn't feel it good to rise up and defend your territory, your land, your inheritance. Now, tí wọ́n bá ti gba ilẹ̀ yín, gbogbo ẹ̀yin tẹ́ wà ní òkè òkun Amẹ́ríkà, UK, Europe, Canada, everywhere you are, you don't have any time. Ẹ lè lọ lé mọ́, wọ́n ti gba ilẹ̀ yín forever nìyẹn. Tí ẹ̀yin tẹ́ wà ní diaspora tí ẹ bá dìde kẹ́ support àwọn tó wà nílé pé dandan gbọ́dọ̀ ṣeé ṣe, wọ́n ní ọ̀run ń bọ̀, ọ̀run máa wó kìí ṣọ̀rọ̀ ẹnìkan. Gbogbo wa ló máa bá. Wọ́n ti kìlọ̀ fún yín, wọ́n ti lọ̀ fún yín. Bẹ́ẹ̀ fẹ́, bẹ́ẹ̀ kọ̀, bẹ́ẹ̀ gbà. Déédéé tẹ́ ẹ̀ bá gbà kò ṣe kankan. Wọ́n ní jàfojo, ojo ló máa dìde tí máa jà fúnra ẹ̀. Gbogbo bọ́n ṣe ń sọ láti bẹ̀rẹ̀, ẹ ti mọ àwọn gómìnà yín láti Lagos State, Ogun State, Ọ̀yọ́ State, Ondo State, Ekiti State, Ọ̀ṣun State, Kogi State, Kwara State. Ẹ ti mọ̀ pé gbogbo àwọn gómìnà yín kò séyìí tó gbọ́rọ̀ sí yín lẹ́nu. Èyí tí àwọn bá jẹ wọ́n fẹ́. Àwọn tó dẹ̀ jalè tí wọn ò bá kú síbẹ̀ wọn ò ń ṣíwọ́ lólè jíjà. So nísìnyí ẹ ti rí gbogbo nǹkan tó bẹ̀rẹ̀ láti Ọ̀yọ́ àǹkó and everywhere. Ẹ ti mọ̀ pé ṣíṣe ni kíní yìí ṣeé ṣe. Tí ẹ kọ̀ tẹ́ ẹ̀ bá dìde, ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ mọ̀ pé ẹ níbi lọ, ẹ nílé láti padà sí o, ẹ ní Nàìjíríà kankan, ẹ ní Yorùbá nation kankan, ẹ níbi kankan tẹ́ máa sọ pé ẹ ń padà lọ. Gbogbo ilé tẹ́ kọ́ sílé àti investment tẹ́ ṣe pẹ̀lú àwọn gbogbo family yín tó wà ńbẹ̀, gbogbo wọn náà máa parun tí ẹ bá ti dìde kẹ́ help àwọn tó wà ní this 419 country, the shithole country. Tẹ́ ẹ bá fẹ́, tẹ́ ẹ bá kọ̀, tẹ́ ẹ bá fẹ́, tẹ́ ẹ kọ̀, tẹ́ ẹ dìde kẹ́ gbára yín lẹ̀, ọ̀run máa wó kìí ṣọ̀rọ̀ ẹnìkan. Ó di dandan sì pé dìde kẹ́ ṣe. Kí ẹ mú gbogbo ìgbèríko yín kẹ́ partition ẹ̀. Ẹ̀yin Àgbẹ́kọ̀yà, ẹ̀yin farmers, aṣọ́kò, pẹ̀lú gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ ń pa ìgbèríko, ẹ tètè bẹ̀rẹ̀ ńsìn kẹ́ dìde kẹ́ jà bí ológun. So gbogbo eléyìí tá à ń sọ yìí, a kàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ni o. A ti sọ̀rọ̀ láti 5 years ago, since before the COVID láti bẹ̀rẹ̀ sí ní sọ kínní. After the COVID, tí Sunday Igboho ṣẹlẹ̀, kò sẹ́nì kankan tó fẹ́ gbọ́. Kò ṣe kankan. Ọ̀run máa wó kìí ṣe ọ̀rọ̀ ẹnìkan. Gbogbo wa ló máa jọba. Ẹ̀yin tí ẹ kọ̀, tí wọ́n sọ fún yín, tí wọ́n lọ̀ fún yín tẹ́ ẹ fẹ́ gbọ́, tí wọ́n ní kẹ́ ẹ dá owó kẹ́ ẹ lè fi gbára yín lẹ̀, tẹ́ ẹ bá dẹ̀ gbọ́, kò sí kankan tó máa da anybody láàmú.
ó bì pé wọ́n ti gbalẹ̀ yín forever nìyẹn. Àwọn rábì wọ́n dẹ̀ ti sọ fún wọn pé olóró ni wọ́n. Wọn ò ń forget, wọn ò ń forgive. Wọ́n ní wọ́n lè ja ogun tí wọ́n fẹ́ jà pé kán gba ilẹ̀ Nàìjíríà pé tí wọ́n ní wọ́n lè jà for 200 years 300 years. Wọ́n gbọ́dọ̀ gbà á bọ́n ṣe sọ nìyẹn. Ẹ ti gbọ́ nígbà tí Ahmadu Bello pé we are going to dip the Quran in the Atlantic Ocean. Now àwọn gọ́vnà Sanwó-Olú àti Tinubu wọ́n rí nǹkan tó ń ṣẹlẹ̀ o. Wọ́n ní kẹ́ lọ defend ara yín, ẹ̀yin náà dẹ̀ dìde kẹ́ defend ara yín. Wọ́n ti sọ fún yín pé kò sẹ́ni kankan tó máa defend yín, ẹ̀yin náà lẹ máa dìde tẹ máa jagun tẹ máa defend ara yín. Gbogbo identity yín òun ló fẹ́ sọnù sìn. A ti lọ, a ti kéde fún yín, a ti ṣe gbogbo ẹ̀. Professor Banji Akintoye wọ́n ti ṣàlàyé fún yín, wọ́n ti sọ history fún yín, wọ́n ti ṣe gbogbo ẹ̀, but ẹ gbọ́, ẹ dìde. Kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan, ọ̀rọ̀ gbogbo wa ni. But nǹkan tó ṣe mí láàánú ni pé àwa tá wà ní diaspora tán sọ pé ká dìde, tí gbogbo wa dìde tá à ń náwó tá à ń nára. Ẹ̀yin tí ẹ dẹ̀ kọ̀ tẹ́ ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ torí pé ẹ̀yin jẹ́ nínú màdàrú tẹ́ ẹ̀ fẹ́ gbọ́, tẹ́ ẹ̀ fẹ́ gbà, ó dọ̀wọ́ yín. Bó bá ṣe rí àtúnṣe ṣe bí wọ́n ní tẹ́ ẹ bá dìde ń sìn, it will be a history tomorrow. Tẹ́ ẹ bá dìde, it will be another history tomorrow. It will be in the àkọọ́lẹ̀ Yorùbá pé gbogbo yín ṣe ọmọ ológun, lè gbára yín là lọ́dọ̀ àwọn tó ń gbé yín, wọ́n ń kidnap yín, wọ́n ń gba ransom, wọ́n ń terrorize, wọ́n ń ṣe dìyàjísì, wọ́n gbé àdó olóró, àwọn tó ń gbé ìbọn ọmọbìnrin tó ń wọ ìwé jab, tó ń gbé àdó olóró tó ń fi ń pààyàn, tó ń pa mí. Bó ṣe ń sọ yẹn ni ẹ ṣe ń rí àwọn táǹkà tó ń blow all the time. Bí a ṣe ń sọ yẹn làwọn military tún ń blow. Gbogbo àwọn repentant terrorists, repentant Boko Haram tó ń gbà sí inú army, tó ń kó wọn jọ, tẹ́yìn jì tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ kọ̀, tẹ́ ẹ sọ etí kíkú sí, ó kù sí yín lọ́wọ́. Kò sẹ́ni kankan tó máa sọ pé kẹ́ dìde kẹ́ jà. Ẹ̀yin lẹ máa dìde, kẹ́ máa jà fúnra yín. Tẹ́ ẹ bá dẹ̀ dìde, ẹ má blame ẹnì kankan, ẹ má blame ní gbogbo kan, ẹ máa ṣe ẹrú yín lọ. Àwọn ò ṣẹrú, èmi kì í ṣẹrú, and I refuse to be any one of them, of ẹrú. So nǹkan tẹ̀mí ní fẹ́ sọ fún yín lọ́sàn-án yìí nìyẹn o. Mo máa send fídíò kan with this particular audio tí mo ṣe ń sìn, voice mail yìí tẹ́ máa gbọ́. So ire o, tẹ́ bá fẹ́ kẹ́ gbà, tẹ́ ẹ bá gbọ́, wàhálà tí yín nìyẹn. Jàfojú ojú ló máa dìde, òun ló máa dìde tó máa gbára ẹ̀ lẹ̀. Tẹ́ ẹ bá dẹ̀ dìde, ẹ má blame anybody o. Ẹ má blame Sunday Igboho, ẹ má blame Professor Banji Akintoye o. Gbogbo àwọn tó ń gbẹ̀bọ̀dè láàrin Yorùbá nation, whether ẹ wà ní YSGM ni àbí ẹ wà nínú world media ni àbí ẹ wà ní any other forum, ẹ wà nífẹ̀ẹ́ lódù àti gbogbo everything tó ń sọ, àti orúkọ àkó ti sọ tiwa. Gbogbo àwọn àtàwọn àjà fún ọ̀tá náwó tá nára àti sọ tiwa. Ẹ bá ti ó kù sí yín. Àwọn tó wà nílé wọ́n fi ibi pa wọ́n tí wọ́n lè dìde. Wọ́n ní you have to be survival of the fittest, bí later Aláàfin Ọ̀yọ́ ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé láti fi survivor ni pé ẹ jẹ́ kán gbalẹ̀ yín, tó bá jẹ́ kán dẹ̀ máa lé yín sínú òkun, ẹ lọ kókó máa gbé gbogbo yín lọ. So a ti sọ tiwa. Ẹ bá kọ̀, tẹ́ ẹ bá gbọ́, ọ̀run máa wó kìí ṣọ̀rọ̀ ẹnìkan. A ti sọ tiwa o. Láyọ̀ o. Yorùbá nation not going back o. Yorùbá nation not going back.
God bless Sunday Igboho. God bless Baba Professor Akintoye. God bless Koiki Media. God bless Dr. Sabi. God bless Haja Kwenara. God bless Masbi. God bless gbogbo àwọn tó ń jà àjàǹgbara fún gbogbo ilẹ̀ Yorùbá. Àwa ti sọ̀wọ́ tiwa o. Ẹ ṣé o. Báyọ̀ o. Ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀, according to the time níbi tí olúkálùkù wa bá wà. Lọ́sàn-án yìí, a nílò láti kíra wa. A tún fẹ́ pera wa sí àkíyèsí kan ni. A fẹ́ ṣe kí ni? A fẹ́ pera wa sí àkíyèsí kan. Ní ìgbà yẹn tá bá ti ń kégbe wípé fake army ni wọ́n ń kó wá sí side ọ̀dọ̀ tiwa ńbí báyìí. Most of àwọn repentant Boko Haram ni wọ́n kó wá síbí. Àwọn kan ní ẹnu wa ń rùn ńgbà yẹn. Gbogbo wa ẹ jẹ́ ká lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Edo State lọ́wọ́lọ́wọ́ now, tí àwọn army bẹ̀rẹ̀ sí ní wólé àwọn èèyàn, tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fún Fúlàní kí Fúlàní máa kọ́ àgọ́ wọn síbẹ̀. Wàhálà ti wà, kì í tún wá ṣe pé wàhálà ti wà, wàhálà ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Okay. Mo ní àfikún tí ẹ̀yin Yorùbá Nation, mo ní àfikún tí mo fẹ́ tún sọ. Bàbá Èkìtì, ọmọ Lúkà pẹ̀lú àwọn others tí wọ́n ń polówó Yorùbá Nation, tí wọ́n ń polówó Yorùbá Nation, tí wọ́n ń fún history, tí wọ́n tún fi yé yín, tí wọ́n sọ bí àwọn arábì bí wọ́n ṣe ń dìde tí gbogbo yín tẹ́ ẹ̀ gbọ́, tẹ́ ẹ̀ gbà. Gbogbo ràkàtíà tó ń lọ l'Óǹdó, l'Ékìtì títí dé Ọ̀ṣun pẹ̀lú àwọn other distraction tó ń gbé pé àwọn ọba méjì ń jà. Ta ló mọ̀ pé Ọọ̀ni Ilé Ifẹ̀ ní orísun Yorùbá ti wá, orísun Odùduwà? Mo fẹ́ intervene ní ẹ̀rín ibi tí bàbá wa ti sọ̀rọ̀ yìí. Bàbá tí wọ́n ń sọ̀rọ̀ yìí, ọmọ Aláàfin àná ni bàbá tó ń sọ̀rọ̀ yìí, tí bàbá náà dẹ̀ ti dàgbà. I thought it was around 90 years ni bàbá báyìí. Bàbá ló tún ń sọ story yìí o fún ẹ̀yin tẹ́ ẹ̀ ń ja ìjà òfò kiri orí mídíà, tí ẹ mọ nǹkan tẹ́ máa fi wá followers, tẹ́ ẹ̀ ń ja ìjà òfò kiri. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Wọ́n gbọ́dọ̀ tún ṣàlàyé yẹn fún anybody láti gbọ́. Wọ́n gbọ́dọ̀ tún kọ ìwé kankan fún yín tẹ́ ẹ ti gbọ́. Wọ́n ní ọmọ aládé yín, but ẹ̀yin refuse láti jẹ́ ọmọ aládé. You want to be a slave, you want to be part of the àwọn tó mọ nǹkan kan, àmọ̀kùn mẹ́kọ. Àti sọ tiwa, bẹ́ẹ̀ gbọ́, bẹ́ẹ̀ gbà. Tẹ́ ẹ fẹ́ gbọ́ nǹkan tá à ń sọ, kò dọ̀wọ́ yín. Àfikún mi nìyẹn. Ẹ dìde kẹ́ ẹ jà fólógo. Rise up, partition your territory, your villages, your farm. Gbogbo àwọn tó ń sọ pé elders, farmers class, ṣebí propaganda government nìyẹn? Àbí ẹ mọ nǹkan tó jẹ́ propaganda? Propaganda is called mass production, means wọ́n máa spread the news yẹn. Èyí tí Tinubu gbé lé lọ́wọ́, wọ́n máa gbé lé yín lọ́wọ́ kẹ́ máa gbọ́ nǹkan tó ń sọ. Wọ́n ṣe eléyìí, Ghana ti ń ṣe. Wọ́n sọ pé àwọn fẹ́ ṣe regionalization. South East, South West, South East, South East, and Northern East, and that. It's optioning. Ẹ tún gbọ́
tí wọ́n ti ń da gbogbo ẹ̀rù láti northern Nigeria tí gbogbo wọn fi ṣe gbígbọ́ lọ láìgbọ́ sẹ́yìn dẹ̀ mọ́ bọ́n ṣe rí táwọn arábìtán lè ja ogun for 20 years 200 years 300 years tẹ́ ẹ̀ gbọ́ tọ́dẹ̀ ń lọ fún yín ẹ bá fẹ́ ẹ gbà ẹ bá bọ̀ ẹ má gbà gbogbo Boko Haram tó ń jà yìí tó ń ṣe gbogbo ẹ̀ tó ń kọ independence terrorist wọ́n rẹ̀ tí ń ṣe hunters ṣùgbọ́n fi ń distract yìí ni èèyàn ìwọ fẹ́ ṣokùn sí o dúró ní within quarter of a mile sí Abayi àbí a mile sábàáyí nígbèríko gbogbo ibi tó ti ń ṣokùn ní abúlé yìí ní Abayi o kúrò bẹ́ẹ̀ ó dàbí pé kò kúrò ní Scotland tó sọ pé o fẹ́ wá lọ ṣe hunter ní southern part of Wales wọn kàn ṣépè fún yàn ni ẹ fẹ́ ṣe hunter ẹran pa lọ́dọ̀ yín náà ẹ cross Manchester ẹ dé Middlesbrough ẹ rí ẹran pa ń bẹ̀ ẹ dé London ẹ tẹ̀ dé Brent ẹran pa after Hendon àti Hendon ẹ rí ẹran pa ń bẹ̀ ẹ dé inside London ẹran pa ẹ lọ Woolwich ẹran pa ẹ ṣẹ̀ṣẹ̀ wá lọ sí Plumstead ẹ fẹ́ sọ pé ẹ fẹ́ ẹran pa láwọn ẹ kúrò bẹ́ẹ̀ ẹ tún kúrò bẹ́ẹ̀ ẹ ní ìsàlẹ̀ láwọn ló fẹ́ lọ pẹ̀rọ di ìròyìn hunters ẹni tí wọ́n ṣépè fún ló máa believe gbogbo sóríṣi rọ́bìṣì yẹn táwọn sọ fún yín ẹni tó ní common sense wọn níbi láti parọ́ fún yín kẹ́ tó mọ̀ ẹ tó parọ́ ó ń parọ́ fún yín ìwọ tó gba ẹ̀rọ ìwọ ló jẹ̀bi tó wàhálà tí ń yẹn wọ́n bá ti gbà lẹ́yìn wọ́n gbà náà nìyẹn ẹ máa ṣẹlú yìí lọ èmi I'm too old to fight for anything ìtẹ́mi ni mo ti fi hàn Yorùbá nation lọ́wọ́ ẹ̀rí afẹ́ ẹ̀kọ́ ẹgbà wàhálà tí ń yẹn ó dàbọ̀ láyọ̀. àwa ọmọ Yorùbá àwa ìran ọmọ aládé àníṣe bí a fẹ́ bí a kọ̀ bí a fẹ́ bí a kọ̀ sẹ́ẹ̀ àníṣe mo tún sọ àlórí àwọn ọba wa ló yẹ ká ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìjà yìí sẹ́ẹ̀ gbogbo ẹnu mo fi ń sọ a sì ń dìísí fún ara wa ni o àwọn ọba ló dá wa dúró àwọn ni o wọn kò olóṣèlú ò dá wa dúró kò sí nǹkan tó kan olóṣèlú ò dá wa dúró àwọn ọba ló dá wa dúró èmi dẹ̀ ti ń sọ fún yín òní èmi ò sí lára àwọn tá a máa wá sórí afẹ́fẹ́ wàá máa bá yín bẹ ọ̀tá kankan mi ò sí lára wọn mọ́ because ṣé Sultan Sokoto ṣé ó lè gbà wọ́n tí wàhálà bá dé bá wọn nílẹ̀ lórí ilẹ̀ bàbá wọn ṣé Sultan Sokoto lè gbà wọ́n ṣé kì í ṣe Sultan Sokoto gan ló máa kọ́kọ́ sọ wípé àwọn ọba tẹ bá ń bẹ̀ àwọn gan ni kẹ́ kọ́kọ́ ṣe mọ́ṣẹ́ ẹ wo ohun kan tó ń ṣẹlẹ̀ ní Edo State lọ́wọ́lọ́wọ́ tó ti fi wọ̀n tí ẹ̀kọ́ ti fojú mímọ́ wọ̀n wípé wàhálà ti bẹ̀rẹ̀ torí pé ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi wípé àjọ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà lè wo ilé táwọn èèyàn kọ́ á bẹ̀rẹ̀ sí ní wó gbogbo ilé àwọn èèyàn kí ló fà á
ojúlówó ọmọ ológun Nàìjíríà kò gbọdọ̀ ṣerú ẹ̀, kò possible. Mo lè báyàn argue ẹ̀. Nígbà yẹn à ń sọ, a ní àwọn tó ń kó wọlé sílẹ̀ Yorùbá, à ń sọ fún ẹ̀yin ọmọ Yorùbá, a ní fake army ni wọ́n, àwọn repentant Boko Haram ni wọ́n. Ṣùgbọ́n ẹ̀yin kan ẹ gbà wá gbọ́, ṣé àti wá ń rí àrídájú ńsìn? Ṣé a ti ń rí àrídájú? Cause ẹ̀kọ́ ti ń fojú mímu wọn. Ẹ̀kọ́ ti ń fojú mímu wọn. Nígbà tí ohùn àwọn Fúlàní tí wọ́n fẹ́ bá wa jà, tí ohùn wọn ṣe kan, kí ló fà á tí ohùn wọn fi ṣe, tán fi ní one voice? Kò ń ṣe lásán, kò ń ṣe pé wọ́n ń bẹ àwọn leader wọn pé kóun ṣe one voice ni. Leader tí kò bá cooperate, àwọn máa pàdánù ni, àwọn ò rán wọn níṣẹ́. Àwa Yorùbá wá ní pé ká lọ máa bẹ èèyàn kan, ká ṣe máa bẹra wa, Yorùbá ò kì í ja ogun ẹrú, ẹ jẹ́ ká jọ máa wora wa. Ṣì máa mọ̀ pé ṣì máa ja ogun bí ìwọ̀fà ibi tá à ń bá lọ yẹn. Ẹ wo nǹkan tán ṣe fún Ganduje lọ́jọ́ wo nìyẹn? Ọjọ́ wo sọ́jọ́ wo? Ẹ wo nǹkan tí the next thing kí ni Ganduje ṣe? Ó ti wò pé àwọn ọmọ ìyá àwọn ò gbọ́ pa á o. Wọ́n ti sọ, wọ́n ní àwọn fúnra ara wọn sọ, wọ́n ní wọ́n á pa á, wọ́n ní kò dẹ̀ sí nǹkan kan tá á ṣẹlẹ̀, nothing will happen. The next thing tí Ganduje ṣe, ó gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Ganduje resign as APC chairman now. Tó túmọ̀ sí wípé ó ti gbọ́rọ̀ sí àwọn ọmọ ìyá ẹ̀ lẹ́nu. Ìwọ amukumẹ́kọ náà tó ṣì ń sọ wípé, tó jẹ́ ọmọ Yorùbá, tó ṣì ń sọ pé ó fẹ́ lọ ṣiṣẹ́ pẹ̀lú Àtíkù ní 2027, ẹ̀mí yín jọ máa bá lọ ní. Ẹ jẹ́ ká ṣì máa wò. Àwa kọ́ la fẹ́ pa yín o, ṣùgbọ́n àrídájú yẹn ti sọ nínú fídíò tí arákùnrin yẹn ṣe. Ó ní if Ganduje refuse to cooperate with us, we are going to kill him. The next thing, kí ló ṣẹlẹ̀? Ganduje cooperate àbí kò cooperate? Sorry fún ìwọ ọmọ Yorùbá tó ní ká tún lọ fún another election ní 2027. Sorry fún ẹ. Nítorí pé wọ́n á ṣe ṣégè fún yín tẹ́ bá gbìyànjú àti lọ fún another election. Bàbá yín ní kẹ́ bá sọ̀rọ̀ kó pín Nàìjíríà. It's very clear. We made a declaration saying that it's too late for restructuring in Nigeria. You will remember in 1962, there was a massive problem in Nigeria when Awolowo was arrested. Our people talked to us. There was crisis for over 4 years that led to the coup. There was a Yoruba meeting of elders called the Yoruba Leaders of Thought. We relented. The thing continued. Yoruba has continued to lose ground since that time. In 1993, there was the annulment of the June 12 election. Shiju Ade, the former Ooni, spoke and said Yoruba should go ahead and conduct an election. We did. The same thing happened in 1998, just before the handover to the democratic elected government. Yoruba did not want to go for anything like Nigeria again. But then it failed. Look at where we are. Yoruba has been losing ground since 1914, and we are just tired. We are done for restructuring. It's too late for restructuring in Nigeria. It's too late for sovereign national conference. It's too late for resource control. What we want now is Oduduwa Republic. And we are very categorical about that. We have made that very clear. We have made declarations.
and we are very serious about our demands. Every region just go to its own tent. Yoruba wants to be on its own because the problem that Yoruba has is Nigeria. Nigeria is the problem, is the impediment to Yoruba development. Is the impediment to Yoruba development. Without Nigeria, we won't be where we are. 1960, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This country that is already shot to pieces? Bẹ́ẹ̀ni, I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The patience of Yoruba with Nigeria has come to an end. So ọ̀rọ̀ ni à ń gbọ́ látẹ̀kàn láti ẹnu bàbá wa Akínọlá George. Àníṣe, enough is enough. Enough is enough. Tí a bá kọ̀ ṣe láti gbé ìgbésẹ̀ láti àsìkò yìí lọ, ọmọ Yorùbá, ewu ti dé. Ewu ṣe kí ni? Ewu ti dé. Àwọn leader Fúlàní wọ́n àtáàkì Ganduje sẹ́. Ọ̀rọ̀ yẹn ò yà yín lẹ́nu ni? Wọ́n àtáàkì Ganduje, wọ́n sọ fún Ganduje, wọ́n ní wọ́n á pa á tí ò bá cooperate pẹ̀lú wọn. Wọ́n mú presidential banner, wọ́n bẹ̀rẹ̀ sí ní ya gbogbo ẹ̀ ní north. Di bí a ṣe ń sọ̀rọ̀ yìí, kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí o. Presidential banner eléyìí tó fi ń campaign fún 2027 tí ò dẹ̀ sí ẹ̀yà kankan tó gbìyànjú ẹ̀ sí ààrẹ rí tó mú jẹ. Ṣùgbọ́n ṣebí ẹ ti rí bó ṣe ń ṣe sí bàbá yín nígbà tí wọ́n dẹ̀ ń mú jẹ, tí nǹkan kan ò jáde, tí nǹkan kan ò padà ṣẹlẹ̀. Mo ní ó máa da gbàsgbòs, ọlọ́mọ ò ní mọmọ mọ́. Bẹ́ẹ̀ ni, aládé á gbádé ńlẹ̀, á sáré kàbàkàbà. Ṣèbí adé yẹn lẹ fi ń deceive wa before, àbí? Òun lẹ fi ń tàn wá jẹ, tẹ fi ń kó wa sínú wàhálà. Mo ní sẹ́ adé yín tẹ gbẹ́kẹ̀lé yẹn Fúlàní á ṣe ṣégè fún ẹ̀yin àtadé yín yẹn. Àwa ṣáà nìṣòro yín, àbí? Ìbáwa nìṣòro yín, no problem. Ó máa tó yé yín. Eléyìí tí mò ń sọ báyìí, lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n lè ti máa ní kán lọ gbé mi. Ṣùgbọ́n sẹ́, bí ọmọ Yorùbá bá kọ̀, tí a bá kọ̀ láti kọlà sójú àwọn ọba wa, Fúlàní ń bọ̀ wá bá wa fi àdá kọ́. Bẹ́ẹ̀ ni, nítorí pé àwọn ọ̀dàlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá táwa fúnra wa tí a bá ti ṣe fún wọn, à ń deceive ara wa ni. Kò sí, ẹ má jẹ́ kí ká tanra wa, kò sí orílẹ̀-èdè tí wọ́n ń fi ẹja ní sùúrù gbà, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ má dẹ̀ jẹ́ ká gbàgbé ẹni tó bá ti jagun
tó borí òun ló nílẹ̀ o òun ló nílẹ̀ o. Kò sí nǹkan tó ń jẹ́ wípé ẹja fi sùúrù gba orílẹ̀-èdè. Kò sí sùúrù tán fi ń gba orílẹ̀-èdè. Mi ò tíì gbọ́ rí. Wọn ò fi sùúrù gba orílẹ̀-èdè. Ẹ má jẹ́ ká deceive ara wa mọ́. Tí bàbá Akíntóyè bá tiẹ̀ ń sọ fún yín pé ẹja ṣe sùúrù, bàbá ò lè ẹ lè never gbọ́ lẹ́nu bàbá. Wọ́n ní wọn ò ń gbọ́ búburú lẹ́nu abọ rẹ̀. Ẹ lè never gbọ́ lẹ́nu bàbá wípé ẹ lọ ṣe báyìí, ẹ lọ ṣe báyìí, ẹ lọ máa dàkọrú. Ẹ lè gbọ́ lẹ́nu bàbá. Báwo lẹ ṣe máa expect kí bàbá máa sọ orúkọ bẹ́ẹ̀ fún yín? Ẹ já gbọ́rọ̀ lẹ́nu Bàmí jọ̀ọ́. Bàmí, Jésù ilẹ̀ Yorùbá, Mùhámẹ́dì ilẹ̀ Yorùbá, ẹni tí àwa gbà fún. Kó mi yọ, ká dúpẹ́ fọ́lọ́run. Ọdún tó àìmọye ọdún, gbogbo àwọn tí ń bú mi, mo mọ̀ pé tó bá padà yá, tójú wọn bá là, tó bá tó àsìkò, Ádámọ̀ wà láyé lè ṣe láyé, yóò sì mọ ìyìn mi. Torí pé ẹ̀tọ́ wà ní bíbẹ̀ kọ́, wọ́n pa ìran wa rẹ́, wọ́n pa ìran Yorùbá rẹ́ tí ọ̀rọ̀ ẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n máa pa ìran Yorùbá rẹ́, wọn tí mo fi ń sáré kéékèèké tí mo fi ń jà nìyẹn pé gbogbo ọjọ́ fọwọ́sowọ́pọ̀, kò sókò tí mo pè ní náà, kò sí ojú ọmọ ìgbómi, àwọn mí olóṣèlú ní, àwọn olóṣèlú ń ṣiṣẹ́ fún tó, but irọ́ kan ní sí ọ̀rọ̀ Yorùbá kọ́nà tó dá mi lẹ́jọ́. Èmi kì í ṣe pé èmi ń wá orúkọ kan tàbí mò ń wá Ọlọ́run gbà fún mi, ẹ̀yin náà wo ni ọgbà mi ogun ra. Eléyìí tẹ̀rí ń bí nìyẹn, kì í ṣe ilé mẹ́wàá kan ni mo ní lé lóṣìṣì. Ọ̀gbùgbù ẹ̀ náà máa fi sílé ayé lọ nìyí. Mo sọ pé ẹ mọ́ takùn mi, ẹja jọ fọwọ́sowọ́pọ̀ ni. Kì í ṣe pé mi fẹ́ gbogbo, kì í ṣe pé mo fẹ́ já àǹkì ẹ̀yin ṣáájú gẹ́gẹ́ mi tẹ̀lé yín. Àní ká mọ̀ jẹ́ kí àwọn parun, ká mọ̀ jẹ́ kí àní gba ẹgbẹ́ sẹ́ ń pa àwọn ọba wa láàrin ọ̀sẹ̀ méjì ọba tán pa ní sáìdì Èkìtì àti Kwara. Ohun tí mò ń jà fún nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ̀ gbógun tì mí nígbà tí mi lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ pé àwọn ọ̀dọ́ àtàwọn diaspora, àwọn mo dúpẹ́ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn ará diaspora yẹn, wọ́n dúró tì mí gan. Àwọn Ọlọ́run lò fún mi lóríṣiríṣi ogun tí mo face. Wọ́n bà ìbò lè jẹ́, wọ́n bà mọ́tò jẹ́. Ẹnìkan ọ̀bọ̀ kan wà, ọ̀bọ̀ yẹn wọ́n pè ní Sami Japan, wọ́n ló tún gbogbo mọ́tò mi ṣe. Ó tún lé mi ṣe, ó ní kí n fọkàn mi balẹ̀. Ó ní kí n máa ronú nígbà tí mo wà nínú prison ní Benin. Ó ní màá lọ ní kọ́ lọ tún lé mi yẹn ṣe, ó ní kí n má wọrí, ó sì tún ṣe. Sami Japan ni bọ̀bọ̀ yẹn jẹ́, ó tún lé mi ṣe, ó tún mọ́tò mi ṣe. Ọlọ́ máa ṣe dáadáa fún bọ̀bọ̀ yẹn. Àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́lẹ́gbà tí mo lè dárúkọ, wọ́n gbìyànjú fún mi gan. Wọ́n dẹ̀ dúró tì mí, wọ́n ń dáwó, wọ́n fi fún mi lóúnjẹ fíìdì nínú prison, fún lọ́yà lówó, sáré káàkiri, lọ́yà oníye tó gbà láwọn èèyàn ńláńláńlá nínú tí mi lè dárúkọ wọn gan tán. Lójú má ní mo dárúkọ màá padà sẹ́ náà nínú ìlú mi dárúkọ òun. Èmi ni mo fẹ́ rántí. Ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ lẹ́nu Jésù tàwa. Bàbá ní wọ́n ń ba àwọn jẹ́ kiri. Bàbá wa ní kí làwọn ṣẹ̀ ń wá, kí ni àwọn ń wá táwọn ò tíì ní. Wọ́n ní ilé táwọn ní, wọ́n ní kì í ṣe mẹ́wàá, kì í ṣe ọ̀rọ̀ ilé mẹ́wàá. Wọ́n ní ṣèbí gbogbo ẹ̀, wọ́n ní ṣèbí ilé ayé náà ni àwọn máa fi kalẹ̀ sí lọ. Wọ́n ní ṣèbí àwọn ò ní gbé lọ sọ́run, which is true. Ẹni mélòó nínú àwa ọmọ Yorùbá la máa ń ronú bí bàbá yẹn ṣe ń ronú? Ẹni mélòó ló lè máa ronú bẹ́ẹ̀? Bàbá wa kan báyìí lénìí báyìí, ohun tí wọ́n tẹ̀ tó sọ fún wa ni pé àwọn máa lead nationwide prayer for economy. Ọjọ́ wo la fẹ́ stop gbogbo rádaràda yẹn? Ọjọ́ wo la fẹ́ stop ẹ̀? Mo fẹ́ play fídíò kan fún wa. Nàìjíríà, àwọn ọmọ ogun Nàìjíríà lẹ̀ ń wò yìí, ṣé ẹ ti rí ọkọ̀ wọn bá ti gbé síbẹ̀ wọn àti bọ́n lọ́wọ́ wọn. Àwọn akẹgbẹ́ wọn yòókù wọ́n ń bẹ nínú agbègbè yìí tí wọ́n ń fọ́lé àwọn èèyàn, ẹ rí wọn ní ìsìn. Àwọn èèyàn ń jí fídíò yìí yà nítorí ká ní pé wọ́n mọ̀ pé wọ́n rẹ́kọ̀dù àwọn ni.
wọn ó ti pa ẹlòmíì tàbí kí wọn ó ti gbé ẹlòmíì lọ ẹ ti rí wọn àwọn ni wọn ń fọ́lé onílé kalẹ̀ òun bí wọ́n ti ń fọ́lé káàkiri nù. wọ́n nígbà kan rí wọ́n fún àwọn ọmọ ológun yìí ní ilẹ̀ kan ní agbègbè yìí bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ǹsì ilẹ̀ náà ká ṣàdédé làwọn ọmọ ológun yìí wá tí wọ́n bó fẹ́ǹsì náà palẹ̀ tí wọ́n sì wá ń tàn sí i tí wọ́n ń gba ilẹ̀ àwọn èèyàn tó súnmọ́ agbègbè náà tí wọ́n ń gba gbogbo rẹ̀ lọ́wọ́ wọn wọ́n sì ń gbé fáwọn Fúlàní darandaran. ṣé mọ̀ pé ń jọ́ sí wọ́n nípa àwọn Boko Haram ti ṣekú àwọn èèyàn wípé wọ́n máa gbà wọ́n sínú iṣẹ́ ológun ara nǹkan tí wọ́n fẹ́ máa lò wọ́n fún nìyí o gbogbo ilẹ̀ káàkiri gbogbo ìlú tó bá ti jẹ́ tọmọ ológun ẹ lọ bẹ̀ ẹ rí Fúlàní ń bẹ̀ àwọn darandaran ẹ wò ó ibẹ̀ ni wọ́n ti ń ṣòro bọ̀. Nigeria. The Nigerian army, with all due respect, you people have a lot of power, but you choose to abuse it, and I don't know why. An issue that you address with civility when I want use by force and by power. Now, there's a video I omitted from the last video I posted when I go get it for Edo State. The reason why I removed that video is because I know, say, if I post that video, it will cause chaos. And if you make Edo people go to attack Fulani. But after I left Edo State, the Nigerian army still went to that community and started scattering it. I will play the video so that you people can see, then you understand what I mean. And to the Nigerian army, you want to say a day in Edo State, you better address this issue with civility, because if they start to attack themselves, you'll be to blame, and you make that state ungovernable for the governor. It's an advice, not be by force. But if you not continue in this act, and these people go attack Fulani, they start to kill themselves like Benue and Jos. By that time, when our eye go clear, it is a warning, and I don't talk my own. Now, let me play the video. All right, so behind me is the evidence of this allegation that they're installing a camp for the Fulanis while demolishing their community. Now, I will understand his reason for believing this, because this place is in the bush. The place... Video tí mo play àwa kọ́ la ní ni ò jẹ́ kí n lè gbé sójú screen kẹ́ máa wò ó. If not so, níbi tí wọ́n dé yìí, gbogbo ilé tí wọ́n ti wó yẹn, wọ́n wá show àgọ́ Fúlàní tí wọ́n ti kọ́ sí gbogbo ibẹ̀ yẹn. Wọ́n ti táwa fúnra bá explain video ẹ̀ lè really understand bí àwọn gangan tó wà ń bẹ̀. Nítorí pé Very Dark máa interview lára àwọn tó nílé tí wọ́n wó àtàwọn tó ń gbé environment ibẹ̀. Bá ti ń wò báyìí, gbogbo ibẹ̀ yẹn wọ́n ti fún Fúlàní tí wọ́n ti kọ́lé wọn sí. Ẹ wá sọ pé kò tí ì sógun nù Nàìjíríà. Ẹni bá lọ ló bá kú. Their demolition is just in front. And he's also saying that there are more camps of these Fulani people. How many other camps have you seen with your eyes? The ones I've seen with my eyes, like this one, is just one of it. There's still about 4 inside. You can't go there. Why can't you go there? Because if anybody go there, will not come out alive. Even GPNG bullets have been recovered from here. Different guns have been recovered from here. In this place. Yes. Stacey is aware. AIG is aware. But have you seen with your eyes? Yes. We are seeing with videos. There's video that the commander used to fire bullets here. Okay. There are videos. We cannot go inside now because of the risk. As we are even here now, we are on risk. We are on risk. All right. No problem. Let me go and see the embarrass. So you heard all the allegations in that video. While we were talking, a Fulani man came. When the Fulani man came, I told him, I said, this is what these people said. This is the response. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ bá wa gbọ́ lé share button. Ọwọ́ tí ẹ fi ń tẹ share button sẹ́, ẹ ní fi gbọ́mọ sí lágbára àṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ bá wa share. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí Fúlàní tí Very Dark Man ti ọ̀rọ̀ sí lẹ́nu yín. Kò gbọ́ English, ṣùgbọ́n Very Dark Man ló dà pé Very Dark Man gbọ́ èdè wọn yẹn. Ó bá sọ̀rọ̀. Ẹ já máa gbọ́ lọ. Ẹ bá gbọ́ lé share button. So this man, they tell me something. In the tell me talk, say, you see this place, say, now give.
they give them. Say, and also, this now the full animal in charge of here. He say, and also, if the community no want them, they may just tell them they go, they go. You understand? Who ask whether the communities are aware, whether how the entire year, whether the communities are aware. Wait. I also highlight, say, they see some equipment for here, some guns and all that. He say that's not true. Say, but if you get proof, let them come with anybody, let them come check the place. Videos everything there. The conjunction with full vigilante with police. They don't call pack some bullets, everything here. The video there, safety agents are aware. Okay. The police are aware. Follow, You understand? So all these are the people they are bringing to our community, driving us away from our own community. Who give them here? Okay. You will not, you don't expect him to agree to it. Now go to Benue. That's about the Afaro Benue. Nine na video they are Benue fa. Na jeguru na jina no na musu we anke shewai. Yanzu da yana gya ma. Ko nkira wani problem. Cut the camera. Now, after his response, we were there. I was still talking to him that me, I want peace. I want to address this situation, and I hope to report to the authorities so that they can come in before it turn a bloodbath. As we were there, some other ones came and they instructed our bikes not to leave. If nobody say I use diplomacy, I swear to God, for that place, they go start to choose themselves knife. Those guys, send me and them come, and those Fulani guys. And I'm not even joking. I had to use diplomacy, speak to the Fulani man that, see, I know that a lot of things are happening behind closed doors, that you people might also be a victim. This thing, the government, they run out. I spoke to him, and that was when everything calmed down and we left. I now called the guy. I spoke to him. I said, you say you see bullets on that place. Do you have proof? Then he sent me a video. The video is in my possession. I am not going to post it. You understand? The video he sent me is in my possession. But I'm advising that the Nigerian army in Edo State and the governor of Edo State should come in now. When they cry, they tell us, say, address this situation. You are saying that the people of Ogede, they enter inside your land, that the land is meant for your barrack. Where you did when they build those buildings for there? Where were you, Nigerian army, when those people were doing 1, 2, 3, 4, 5, 6 building? Why didn't you stop them when they were encroaching into your land the first time? From nowhere, after they don't build a full community, you start demolishing and saying that they entered your land. Even if you are right that they entered your land, why can't you address it and tell them, oh, you entered my land, these are the papers. Let's speak to the state government to allocate you people somewhere else. Not be everything be gara, because when they in child, when I get gun, when I get bomb, when I just enter community, back, start to the scatter. We have law, we respect you people, we fear you people. You know me say we no go talk. The highest thing you will do like we die. Do you understand? But the way they do for this country now, it's not just fair. Please, I'm calling on the executive governor of Edo State. I too like Sheriff, now they talk Delta State. Executive governor of Edo State, Monday Okpebolo. Please, it's a warning and an advice. If you don't address this situation, and this allegation starts to gain weight, and these people finally believe saying that Fulani make you, they pursue them. Make army, Nigerian army, they pursue them to get a Fulani settlement. It's going to cause a war in Edo State. And by then, we're not going to understand which side they try to talk. Well, I don't talk my own. Peace and love, don't play. If you all play, you're going to learn. And you will learn the hard way. Thank you very much. Iṣẹ́ ni arákùnrin ṣe. Nítorí pé ó fi ọgbọ́n ó fi tú àwọn àṣírí kan. Ẹni tí ó bá understand the life, ó máa yé wa ọgbọ́n tí bọ̀bọ́ yẹn lò ńbẹ̀ yẹn. Àní wàhálà ti wà sẹ́ẹ̀. Àwa tá wà nílé, àní wàhálà ti wà, wàhálà ó yí everybody kiri ni. Bóyá olówó ni o, bóyá tálíkà ni ẹ́ ni o, ohun tí ìbáwò kò jẹ́, bóyá ọba ni ẹ́ ni o, bóyá ìjòyè ni ẹ́ ni o, wàhálà ti yí, ó ti surround everybody. Ó ti surround gbogbo
gbogbo ohun tó ń jẹ́ ilẹ̀ Nàìjíríà, kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan. Ibẹ̀ la dẹ̀ ti wá pe àwọn ọba kan tí wọ́n ní àbọ̀dè náà ṣì fẹ́ máa gbà fún wa. Wàhálà ti wà ńlẹ̀ o, ọmọ Yorùbá. Wàhálà ti ṣe kí ni? Wàhálà ti wà ńsàlẹ̀ ńbí. Fọ́gá lòun, àwọn ò tó bẹ́ẹ̀ táwọn jáde. Lórèké. Bẹ́ẹ̀ mo sọ fún yín, kódà wọ́n sì ná kiri lápò àwọn èèyàn níjẹrin lórèké. Wọ́n ti lé àwọn èèyàn nílùú yẹn tí ò ṣe é wọ̀ mọ́. Ẹ dákun gbogbo sáàdì òkè ọdẹ yẹn ẹ fúnra o. Nílùú tó ní ọba tó níjòyè. Tó níjó ẹ̀gbọ́n bọ̀dá ṣe tó ń sọ̀rọ̀. Dẹ́ngbà kan pàjágun nígbàjà, ẹ kò lọ́ba kò níjó ni. Ìbọn bá ní òsígun. Àwọn tó sì lọ sí. Ẹ já mọ̀ wò. Bí nígbà tí wọ́n bá gbé lọ́ba, nígbà tí wọ́n bá gbé àwọn ọba tán, gbogbo ẹ̀ yanjú. Gbogbo ẹ̀ yanjú. Náà làwọn èèyàn tó kódà wọ́n ń pè lánàá títí kàná ni pé kí ló dé àwọn lọ́ba kan dìde. Àní lóru tí mo ẹ̀jàṣẹ́ tí mo lọ lánàá máa yẹn mo mọ̀ ọ́. Àwa ni wọ́n wálé ọdún léyà, àwọn ọmọ wọn wálé ọdún léyà, ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò, àwọn mẹ́ta wọn bá gbé wọn. Ìtọ́wá wá ń béèrè owó tó wá ń béèrè 2 million tó ṣàwárí sà. Ọkùnrin yìí ló pe lọ. Àṣàwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ti jàjàbọ́, àwọn tí ń bọ̀ lé. Ọkùnrin yìí yóò mọ̀ òun gbowó fún wọn tán. Ó gbowó débẹ̀, àwọn tó ń ti gbàgbó míì wálé. Ó gbowó débẹ̀ báyìí bọ̀dá. Ọmọ ọmọkùnrin yìí lẹ̀ látọ̀sẹ̀ méjì báyìí. Wọ́n nígbà bẹ́ẹ̀ mo sọ fún yín lóru kódà òkèrí mi ò rú ẹni tí mo mọ̀ dáadáa lọ́kùnrin yẹn bọ̀dá ẹ̀rù bà mí lánàá. Ẹ̀rù bà mí tí mo fi kó nǹkan lánàá mi gẹ́sì ara mi. Kí ló wá bà mí lẹ́rù ni pé ìgbà tí wọ́n wá dọ̀hùn wọn lọ́kùnrin yẹn gangan ló wá nígbà tó dọ̀hùn gbogbo àwọn tó wá bá lọ́hùn àwọn tí wọ́n ń fọ́mẹ́ǹtì ìlú ó jẹ́ ẹni tó mọkùnrin yìí. Gbogbo wọn ni wọ́n náà mọ̀. Nígbà tí gbogbo wa náà gbà tán dé àwọn ọmọ ọ̀fẹ́ àmọ́ àwọn ni bàbá ó wù mọ́ yìí àwọn ọlọ́dẹ sọ pé lọ ẹ mọ àwọn ẹni bí gbogbo wọn ṣe lọ padà nù wọ́n ṣàtọ̀wọ́ àwọn èèyàn lọ ọlọ́mọdé àbọ̀wọ́. Ara àwọn tó wá aláwọn bòròró àwọn nìjẹ́ gidi ni wọ́n fi wọ́n tì nínú gbóyè o. Àwọn Yorùbá gbọ́ Yorùbá. Ọkùnrin yẹn wá yá fóònù ẹnìkan kan lè fẹ́ lò ó níṣẹ́ kan lè kówó wá kíkan yá ní fóònù láwọn tí ò gbọ́ Yorùbá. Àwọn tó gbọ́ Yorùbá ti tún jáde lọ. Ibẹ̀ lọkùnrin yẹn ti wá pélé pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí ẹ má wulẹ̀ torí ìtòun wá owó yá o ẹ má wo owó yá o bóyá ló lè dé o torí gbogbo wọn ni wọ́n mọ̀. Àmọ́ àwọn báyìí máa lọ bí báyìí èmi dé wọn náà ti ta gbogbo wọn lóko ní ìṣẹ́ tuntun wọn wọ́n ti ta. Ẹni fọlọ́run. Wọ́n gbọ́ bàbá yìí mọ́. Wọ́n ṣàtì ẹ̀ ti ṣiṣẹ́ ó ti ṣiṣẹ́ yìn ìlú. Ṣé kò wá foríko? Fíforíko yẹn ni wọ́n ń pàmílẹ́kọ́ lápá àlábọ̀ náà. Kò sí mọ̀tẹ̀lẹ̀ tí ò bá sọ ọ́ náà yóò bẹ́ẹ̀ni tó bá sọ yóò kù kó sì wulẹ̀ sọ kó fi favour ọ̀pọ̀ tí tó ń bọ̀. Kódà wọn náà sọ pé alókà wọn pé ẹ mọ̀ lọ bí báyìí àwọn bí báyìí lágbájá báyìí. Wọ́n ti róhun wọ́n sì ti sọ pé àwọn ọmọ òun dìnáì bó ti dìnáì tó wọn gbà. Wọ́n pa. Ẹ mọ̀ wulẹ̀ yáwó torí tó òun rò kó ń lè dé. Àwa ní láti jẹ ká ní ìsìbíjẹrin ọgbọ́n rẹ̀ mọ́ rárá. Àwọn tó ti sàdáì àwa náà ti tó kúrò níbi kan wáyé ó ti tó síwájú. Àwọn tó ti sàdáì àwọn ń bẹ lọ́wọ́ wọn báyìí o. Láwọn tó ti sàdáì. Ọlọ́run má jà ṣe rìn. Ìyá bàbá mi ẹ bá ń káwọn ọmọ. Ìyá àwọn gbà ọ́. Ẹ má bínú sí wa, à ń tẹ́ẹ̀dì sí àwọn ọmọ Oòduà lọ́wọ́ ni. Bí a ti ń bá lọ, ìkan la tún gbọ́ yẹn hàn tí bàbá Mr. Ajayi Bello tí wọ́n gbé ní Kogi State ní Ìyàgbà West. Ó ṣì wà ńbẹ̀ o. Bẹ́ẹ̀ ni, ó ṣì wà ńbẹ̀. Àti gbọ́ pa, bẹ́ẹ̀ ni àti gbọ́ po.
ọmọ Yorùbá, ẹ jẹ́ kí àwa fúnra wa ká ṣe ohun tó tọ́. A nílò láti ṣẹ̀ máa pariwo wípé kí Ìgbòho wá gbà wá, kinní kan wá gbà wá. Ẹ jẹ́ á kọ́kọ́ gba ara wa ná, torí pé Ìgbòho kọ́ ni àwọn ọba tó kó bá yín. Bẹ́ẹ̀ ni, Ìgbòho kọ́ ni àwọn ọba tó kó bá wa. Ìgbòho kọ́ ni Ọbásanjọ́ tó kó bá wa. Bẹ́ẹ̀ ni, gbogbo wọn tí wọ́n kó bá wa yẹn, Ìgbòho ò náwó ńbẹ̀. Ìgbòho kàn ń ṣe wípé òun nífẹ̀ẹ́ ìran òun ni, kógun má kó ìran òun lọ. Ohun tí bàbá yẹn ń ṣe nìyẹn, kò sóhun méjì. Bẹ́ẹ̀ ni, kò sóhun méjì. Àwa Yorùbá a ní tójú bá ń ṣepin, ká yọ ojú náà ká fi wọ̀n ojú. Àwọn ọ̀dàlẹ̀ tó wà lẹ́rìn wa, ẹ jẹ́ á ṣe nǹkan tí ìṣẹ̀dá wọn nílò, ẹ jẹ́ á ṣe fún wọn. Ẹ jẹ́ á ṣe ohun tí ìṣẹ̀dá wọn nílò, ẹ jẹ́ á ṣe fún wọn. Ẹ má jẹ́ ká bẹ anybody mọ́. Ògún lá pa ọ̀dàlẹ̀ dànù. Ògún lá pa àwọn ọ̀dàlẹ̀ dànù. Kí ná bẹ̀ wọ́n fún? Àbí torí ti àwọn wo la ṣe ń jà? Wá ní ká máa bẹ̀ wọ́n, ká máa bẹ̀ wọ́n. Kí ná ń bẹ̀? Àwa ọmọ Oòduà, ẹ má jẹ́ ká gbàgbé dédé agogo mẹ́jọ dédé agogo méje ni ìpàdé ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá tí ó máa bẹ̀rẹ̀ lálẹ́ òní yìí. Ẹ má jẹ́ ká gbàgbé láti darapọ̀. Bẹ́ẹ̀ ni, ká lè mọ ohun tó kàn, ká lè mọ ìgbésẹ̀ tó kàn tí a fẹ́ gbé. Oòduà á gbè wá, ọ̀dàlẹ̀ nìkan ni ilẹ̀ Oòduà ò ní gbè o. Àṣẹ. Ó dàbọ̀.